káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò wá lówùúrọ̀ yìí. Èmi ọmọ yín, àbúrò yín, Daoud Abbas, mo tún ti dé lówùúrọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́ náà ni a ṣe máa ń mú wá sí etí ìgbọ́ yín fún ẹ̀yin olólùfẹ́ That Expression TV kẹ́ lè máa jẹ̀gbádùn ẹ̀. Àfẹ́kẹ́ tí yín ó di sí ìròyìn tó ń lọ fún ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa, especially ní ilẹ̀ Yorùbá tiwa. Èyí tá a mú wá fún wa ní lónìí òun náà ni ọ̀rọ̀ ọmọbìnrin tí ó ju ọmọ láti orí bíríìjì sí inú odò ní Badagry expressway ní agbègbè Araromi ní Badagry expressway. Ṣùgbọ́n ká tó wọnú ètò, mo fẹ́ fi àsìkò yìí kí àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ before káwa tó ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀, àwọn tí wọ́n dẹ̀ sì máa sọ̀rọ̀, àwọn tó ń jẹ́ ká máa gbọ́ ìròyìn gbogbo nǹkan tó ń lọ ní ilẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ fẹ́ kí ìran Yorùbá kó parun. Jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá mi, bàbá gbàgede ìmọ̀, ìyẹn ẹ̀gbọ́n mi dáadáa Koiki Media ní ìlú London. Mo kí Yorùbáwùyí màmá wa, màmá àwọn bọ́ìsì, mo kí wọn dáadáa, mo lù wọ́n ní ọ̀gọ̀ ẹnu, ìyẹn ní ìlú Amẹ́ríkà wa lọ́hùn. Mo kí màmá mi dáadáa, ìyẹn yèyé Dárápọ̀wé ní ìlú Jámánì, mo kí yín, mo lù yín ní ọ̀gọ̀ ẹnu. Mo kí ẹ̀gbọ́n mi dáadáa Masbi, ìyẹn Masbi TV. Màmá mi ìyẹn Lady K, ìyẹn Ẹfúnṣetán Aníwúrà ti ilẹ̀ Yorùbá. Orúkọ tí èmi fún wọn nìyẹn, Ẹfúnṣetán Aníwúrà ti ilẹ̀ Yorùbá, Lady K, ìfẹ́ olúwa show, mo kí yín, mo lù yín ní ọ̀gọ̀ ẹnu. Bàbá wa Awíkonko, ìyẹn Awíkonko TV, mo kí yín, mo lù yín ní ọ̀gọ̀ ẹnu. Ní ṣìwí, ní ṣìsọ láṣẹ Èdùà. Ẹ jẹ́ ká wọnú ètò, ìyẹn tá a mú wá fún yín lónìí, ìyẹn ìyá tí ó gbé ìyẹn ọmọbìnrin tó sọ ọmọ láti orí òkè, láti orí bíríìjì sí ilẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ẹni tọ́lọ́run bá ti pa, kò sẹ́dá kan tó lè pa. Ẹni tọ́lọ́run Ọlọ́run bá sọ pé ó sì ní iṣẹ́ tó fẹ́ wá jẹ́ láyé, kò sí ikú kíkú kan tí ó pa, kò sí jàǹbá kankan tí ó pa. Ọmọ náà, a ní ká wá fi tó yín létí pé ọmọ náà wà láàyè, ọmọ náà wà láàyè. Fọ́tò ìyá àti ọmọ náà òun lẹ̀ ń wò ní orí ojú móhùnmáwòrán wa. Ṣé rí ọmọ náà bó ṣe rẹwà? Ẹ ṣe rí bó ṣe rẹwà púpọ̀. Kò kán lápá, kò kán lẹ́sẹ̀, kò fọ́ lójú. Bí ẹ ṣe jù ú láti orí bíríìjì, ẹ̀yin náà ẹ wo distance láti orí bíríìjì sí inú omi. Ọlọ́run ò dẹ̀ jẹ́ kó mu omi yó, Ọlọ́run ò jẹ́ kó kán lápá. Ẹ ti mọ̀ pé irú ọmọ náà ọmọ ológo ni. Kẹ́dẹ̀ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn pipeline, àwọn community pipeline ní agbègbè Badagry yẹn náà ni wọ́n wà. Àwọn community náà ni wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ tí wọ́n gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn, tí wọ́n jẹ́ kí ó jọ́lọ́run nípè. Màá play fọ́nrán náà fún wa, ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn ìyá tí wọ́n tọ́jú ọmọ náà. Fún ẹ̀yin tẹ̀dẹ̀ ń béèrè pé ṣé arábìnrin yìí ṣé ó ní àrùn ọpọlọ ni tó fi wá gbé ọmọ bíbí inú ẹ̀ ọmọ òkókó ọmọ oṣù 2 tó lọ jù látorí bíríìjì tó lọ jù sínú odò. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ń ṣe ìtọ́jú ọmọ náà, wọ́n ní ìyá ọmọ náà pé ó ní skọ́nskọ́n, pé ó dà pé ó ní àrùn ọpọlọ díẹ̀díẹ̀ ni. Ẹ gbọ́rọ̀ lẹ́nu màmá náà. Ẹ jẹ́ ká lọ wo fọ́nrán náà, à ń padà bọ̀. Nípa ọmọ tí wọ́n jù sínú odò tá a wò kọjá ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ kọ́ nìyẹn. So tí àyà èèyàn jẹ́ pé ṣé obìnrin yẹn ṣó ya ore ni, ṣé ọmọ náà tó ṣì kú ni, ṣé kò tí kú? Ológo Ọlọ́run a ṣàwárí ọmọ náà wà láyé, ó wà láàyè nílẹ̀ ń tọ́lọ́run, ọmọ náà ni. So ẹ ká gbọ́rọ̀ láti ẹnu àwọn tí wọ́n ń tọ́jú ọmọ náà. Mọ́mì wa, ẹ jọ̀ọ́ ṣé a lè mọ orúkọ yín? Orúkọ mi ni Mrs. Olúwadámiláre Halimas. So ọmọ tí gbogbo ayé ń dáùtì sí pé bí ọmọ yẹn survive àbí kò survive,
ọmọ náà la gbé dání yìí o ó yè o ó survive o kò sí kankan tó ṣe o so ó ní o àpapọ̀ gbogbo community pipeline fọwọ́sowọ́pọ̀ gbogbo wọn lórí ọmọ yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo everybody o àti grandma wa ta ní ládùúgbò gbogbo wọn gbìyànjú láti rescue ọmọ yìí o so ọmọ náà ni gbogbo ayé ń wò yìí o gbogbo Nàìjíríà divine rèé o kò sí kankan tó ṣe o divine ọmọ Elizabeth òun rèé lọ́wọ́ mi yìí o kò sẹ́nìtì tó ṣẹlẹ̀ sọ́mọ o ó wà healthy o wọ́n take care dáadáa so kò sí issue lórí ọmọ náà o. wọ́n mi wá fún àǹfààní àwọn tó ń wò wá láti lè confam ẹjọ́ ibo ni kíní ẹ̀ ti ṣẹlẹ̀ gangan ibo ló ti ṣẹlẹ̀. ní Araromi Elijah lórí bridge ni gẹ́yẹn ti sọ ọmọ yẹn sínú odò ibẹ̀ ni incident yẹn ti ṣẹlẹ̀ o. ní Badagry expressway àwọn tó bá ń lọ sí àgbàrá. àwọn tó bá ń lọ sọ́nà àgbàrá side ibẹ̀ ni ló ti jọ ọmọ yẹn sódò sórí bíríjì tí mọ́tò jẹ́ kí ń rìn ibẹ̀ ló gbà ibẹ̀ ló ti jù sódò orí bíríjì yẹn gangan ló dúró sí tó ti jọ ọmọ yẹn sínú omi náà. ẹ jọ báwo ni ìyá ọmọ yẹn ṣé ìyá ọmọ yẹn ṣó wà òkè àbí kò wà nọ́mà. ìyá ọmọ yẹn kò wà nọ́mà. kí lẹ sọ náà kò ṣe kí ni. kò wà nọ́mà ó ní mental issue ló jẹ́ kó lọ jọ ọmọ yẹn sínú omi even though gan ọmọ yẹn níyà ìyá ọmọ yẹn níyà ó ní bàbá so wọn ló kàn kó ní láàárọ̀ ọjọ́ yẹn ló gbé ọmọ yẹn pọ̀ sẹ́yìn àwọn gan náà sọ pé àwọn náà ti ń wa so kò ní kò dédé jọmọ sódò kò wà normal ni o gbogbo Nàìjíríà ẹjọ ẹ bá wa help ọmọ àti ìyá o. kí lẹ pé orúkọ ọmọ ilé kan sí. divine orúkọ ọmọ náà o. ẹ jọ ìrànlọ́wọ́ lẹ fẹ́ kàn ṣe fún ọmọ yìí àti ìyá gangan because àwọn èèyàn ti ń pè ṣé ọmọ yẹn ṣó wà láyé ni kí la lè ṣe fún ìrànlọ́wọ́ lẹ fẹ́ kàn ṣe fún ìyá ọmọ àtọmọ gangan pàtó. ìrànlọ́wọ́ tí mo fẹ́ kàn ṣe fún ìyá àti ọmọ gbogbo ọmọ Nàìjíríà ẹ jẹ́ bá mi ràn Elizabeth lọ́wọ́ Bukola Elizabeth ẹ jẹ́ bá mi ṣàánú ẹ̀ àìsàn yẹn kàn déédéé kọlù ni o wọ́n ló lọ sí school ó ti school dé ní kíní yẹn ṣẹlẹ̀ sọ́mọ yẹn o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi ràn Elizabeth lọ́wọ́ pẹ̀lú divine o ẹ jọ̀ọ́ Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ o ó san kò san Ọlọ́run ní fèrè ìdán gbogbo wa wo àní fojú sunkún ọmọ àní dààmú lórí ọmọ o. mọ́mí nínú ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́lẹ̀ ẹni mọ́mí ọmọ tẹ́ gbé dání ẹni ó lọ sí iléèwé. bẹ́ẹ̀ ni ó lọ sí Mapoli láti Moshood Abiola Polytechnic ló lọ ó dẹ̀ parí OND ló dé kó lọ ṣe HND náà ní iṣu ó ṣẹlẹ̀ sí o. mọ́mí wa kí ni àrídájú tẹ́yìn gan fi sọ pé ara mọ́mí ọmọ yóò yá tẹ́lẹ̀ ṣùgbọ́n because àwọn èèyàn ti ń ṣe pé ṣábí àwọn lílé yàbí abíágbá kí ló ṣẹlẹ̀ gan ó ṣe máa sọ ọmọ sínú omi ọmọ tó fàyìn bá ẹ̀wọ̀n ọmọ tó bó ṣe rẹwà. divine. due to medical line tí èmi wà due to medical line tí a wà dọ́tí ṣẹ̀ṣẹ̀ ju ìbọn ọmọ yẹn ṣe ń sọ̀rọ̀ tí gbogbo èèyàn ń sọ pé kínní èèyàn tó jọmọ sódò tó tún jókòó sórí bíríìjì tó jókòó that means pé ọmọ yẹn ò wà normal so bàtọ́ dẹ̀gbọ́n ọmọ yẹn wá sí area wa ní àdúgbò wa ní pipeline mo ti pọ́ ọmọ eléyìí tó sọ̀rọ̀ báyìí kódà màmá gan náà màmá tó jẹ́ grandma wa aládùúgbò àwọn gan náà rí pé yes ọmọ yẹn ò wà normal so kọ́ má nà ọmọ yẹn wọ́n kàn fi sílẹ̀ so pàtàkì ẹ̀dẹ́ station bí ta ti wá gbàtà ti get àwọn family ta get àbúrò ẹ̀kọ́ tó ń ṣiṣẹ́ ní GB lọ́sẹ̀ wá declare fún wa pé ọmọ yẹn ò wà normal wọ́n dẹ̀ try fún wa ní station yẹn wẹ́ẹ́ bá a dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn o ní station wọ́n gbìyànjú onímọ̀rògbé police station wọ́n gbìyànjú fún wa gan IPO gbogbo wọn wọ́n ṣáà try fún wa o àwọn oníjẹ́ ká mọ gbogbo details lady yẹn. ẹ jọ̀ọ́ ṣé ìyá ọmọ náà ṣé kò sí ilé ọkọ ni ṣọkọ mọ̀ pé ó fẹ́ lọ sọ ọmọ náà ni àbí báwo ló ṣe jẹ́ ìbéèrè táwọn èèyàn ń béèrè là ń béèrè lọ́wọ́ yìí o. mi ò mọ̀ nípa issue gẹ̀yẹn lọ títí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n bí wọ́n ṣe sọ wọ́n ní pé ọmọ yẹn ń gbé pẹ̀lú àwọn parents ẹ̀ kò gbé pẹ̀lú màmá ẹ̀ kò gbé pẹ̀lú ọkọ ẹ̀ òun àti parents ẹ̀ lọ́jọ́ ń gbé kò gbé pẹ̀lú ọkọ ẹ̀ so wọ́n gbàdé àgbà tó dẹ̀ ti bímọ wọn náà ò kì í fi bẹ́ẹ̀ gbé ọmọ yẹn fún mẹ̀tí ọgbẹ́ tó máa ń pariwo pé ọmọ òun so yẹ́ ẹ̀kan nípò nǹkan sáré lọ ṣe nǹkan ta náà ni wọn mọ̀ pé ó ti gbé ọmọ ó ti bọ́ síta. ó yá kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún ọmọ yìí kẹ́ sọ lẹ́ẹ̀kan sí ká lè palẹ̀ ẹ̀kọ́. mo fẹ́ kẹ́ ràn wá lọ́wọ́ mo fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo fi Jésù Kristi mo fi bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ bá mi ràn divine ẹ bá mi especially Elizabeth ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìyẹn mú mi ọmọ yẹn ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá wọ́n ní ìyá ọmọ yìí nídìí ìrànlọ́wọ́ ó wà mental disorder àbí mọ́mí you want to say something? yeah we are live they are watching you all over the world ma.
Well, I thank God for the baby life. The baby, they brought the baby to me. We rescued the life of the baby. Me and my girl. My name is Florence Abalaba from Bayelsa State. Abalaba family. My local government, Opokuma Kolokuma. Again? Opokuma Kolokuma. Yes. Thank you. So as we rescue the life of the baby with my daughter. Since from that day, Thursday from this time, the baby is with me. So we need help. Glory is the second person where they help me, they taking care of the baby. Glory Obubo, taking care of the baby. She today Saturday, Sunday, she's not here. She's not come. So as from tomorrow, she will come back. She will come for work. She there under me, learn the work. Yes. So we need Nigeria to help us. We need help to support the pikin and the mother. And the mother. Yes, and the mother. Because the mother is not okay. We please medically, physically, spiritually, to taking care of the mother and taking care of the baby. Because I'm there sleepless night. Wow. Because of taking care of this baby, now all over my body. Now it's paining me everywhere. So we need help to taking care of the baby. Yes, so that if someone they healthy, before the person will taking care of the baby. Mama, when they taking care of the baby, is an elderly woman. Elderly woman. We need so we need help. We need help for the Nigeria to help the baby. Help the baby and the mother. Please, we need help. Thank you, ma. Thank you. Hey, Afa baba, we ke wa ba ṣàdúrà fún ọmọ ẹ ní lẹ́ẹ̀kan sí ni o. Ọmọ tó fún ẹ báyìí, ẹ kò bá ṣàdúrà fún. Then àwọn èèyàn tó fẹ́ ràn lọ́wọ́ náà, Ọlọ́run ràn lọ́wọ́ fún Ọlọ́run. Alhamdulillah. Nígbà tí wọ́n gbé ọmọ ẹ wá sí community wa torí pé a rí gbogbo community ní ó dìde láti pé bọ́lá sì máa survive fún ìgbésí ayé ọmọ yìí. A sì dúpẹ́ tá a bá gbìyànjú tọ́lọ́run bò bá fún wa sí kò sí tí a fẹ́ sí. Nísìnyí ọmọ ẹ ti wà ní àlàáfíà àkókò kan tí ó sí. Alhamdulillah. Gbogbo ẹ jẹ́ pé akíwògbọ́n mọ̀mọ́ jẹ́ pé wọ́n gbìyànjú àwọn abiyamọ Ọlọ́run sábà tọ́jú ọmọ tiwọn náà. Ọlọ́jọ́ kọ́ ọmọ tiwọn náà ní àlùbáríkà. Ọlọ́mọ tí gbogbo tí ń jogun àìsàn ọlọ́mọdé ò sílẹ̀ sí wọn. Ọmọ Nàìjíríà pátá àti ẹ̀yìn ìṣẹ́ náà àti gbogbo yín o. Amokasi TV àkèyìn o wọ́n sábà dúró ti yín o ẹ̀ ní ṣiṣẹ́ sí o ẹ̀ ní ṣiṣẹ́ sí o gbogbo yín lẹ́ fi gbẹ̀tọ̀ yín pẹ̀lú gbọ́dọ̀ ẹ̀ ní rí dààmú gbogbo ọmọ Nàìjíríà fẹ́ pé a pè kó ara lọ́wọ́ Ọlọ́run sàrẹ̀ nìkọ̀ọ̀kan yín lọ́wọ́ sàrẹ̀ nìkọ̀ọ̀kan yín lọ́wọ́. Ẹ̀yin tèmi fọ́nrán lẹ ti wò yẹn. Ẹ ti gbọ́rọ̀ lẹ́nu àwọn màmá àti àwọn bàbá tó ṣe atọ́kùn bí ọmọ náà ṣe lọ sí ilé ìwòsàn. Wọ́n ní màmá ọmọ náà pé ó ní àrùn ọpọlọ kékeré ni. Fún ẹnikẹ́ni tá bá rí tó bá fẹ́ ran màmá ìyẹn ọmọbìnrin náà lọ́wọ́. Ẹ ti rí pé bí ọmọbìnrin náà ṣe rí ó nídìí ìtọ́jú. Bóyá agbára àwọn òbí ẹ̀ lẹ̀ rí agbára àwọn òbí ẹ̀ náà bóyá kò sí ìkankan. Tààrà ò bá tọ̀sán fún àwọn òbí ẹ̀ náà ni. Wọ́n ní orúkọ ọmọ àkọ́kọ́ náà ní Divine gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́nu àwọn ìyá tí ó tọ́jú ẹ̀. Ìta ní ká mú wá sí etí ìgbọ́yín nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a fẹ́ kí etí ẹ̀yin olólùfẹ́ Da Expression TV a fẹ́ kí etí di sí gbogbo nǹkan tí ó ń lọ. Tó bá jẹ́ pé àkọ́kọ́ rèé tẹ́yìn máa bá wa pàdé lórí ìkànnì Da Expression TV ẹ má gbàgbé láti subscribe kẹ̀dẹ̀ tẹ kíní kékeré tó dàbí agogo yẹn á lè máa ta yín lólobó ní gbogbo ìgbàkígbà tí a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. Ó dìgbà o.